àwọn nǹkan tí kò yẹ kí obìnrin ó máa ṣe tó possible kó jẹ́ pé bóyá nǹkan yẹn tó ṣe rí gan ló jẹ́ kí ọkàn ọkùnrin rẹ̀ gan fà kúrò lọ́dọ̀ rẹ̀. Àkọ́kọ́ tó jẹ́ don't of obìnrin sí ọkùnrin, wọ́n ní don't rush a man to orgasm. Wọ́n ní kí obìnrin kó má rush ọkùnrin sí orgasm, kó má sọ pé látòrọ̀ kó ṣe jàre kó kúrò lọ́dọ̀ òun kó ṣe tí ó ṣe kó máa lọ gbogbo àwọn nǹkan yẹn. Wọ́n ní tó bá ti rush ọkùnrin sí orgasm bẹ́ẹ̀ yẹn, wọ́n ní ó máa ní premature ejaculation ni, wọ́n ló máa tètè dà, wọ́n ní dídà rẹ̀ yẹn máa wà premature, wọ́n ní he will be paranoid. Paranoid yẹn mí pé kẹ́rù máa bà á, kó máa trust ẹni tó ń bá ṣe yẹn mọ́, kó ṣáà máa wà paranoid, kó máa wà fearful, ṣóyé wa. Wọ́n ní nípa ìyẹn gan, wọ́n ní ó lè mú kí ọkùnrin yẹn kó wà flaccid suddenly. Then wọ́n tún wá sọ pé kí ni àwọn other ways láti lè rush ọkùnrin to orgasm. Bóyá ta bá ti ọkùnrin tó bá ti nírú experience bẹ́ẹ̀ yẹn rí tẹ́ pé bóyá ó ń bá obìnrin ṣe, obìnrin yẹn ṣáà ń rush ẹ̀ pé kó ṣe tí ó ṣe kó mọ́ lọ, á rí wípé gbogbo orú àwọn nǹkan yẹn ìmọ̀ ń fa premature ejaculation ni. For that reason, o bá ti fi ara balẹ̀ fún ọkùnrin yẹn, tó bá dọ̀la ìrònú nǹkan tó sọ fún lánàá yẹn ló máa gbé sọpọlọ. Tó bá yá gan ọkàn ẹ̀ máa fà kúrò lọ́dọ̀ ẹ̀, because wọ́n ti nípa àwọn ọkùnrin ní pé tí ìtẹ̀yàn bá ti ń sọ straight to the brain ni inú ọpọlọ wọn kì í ní ẹ̀ ti máa ṣiṣẹ́. So the moment tó bá ti ń rush ọkùnrin to orgasm, ẹja máa like ká máa love, like and love. Tó bá ti ń rush ọkùnrin to orgasm, tó tún sọ pé kó ṣe nǹkan tí ó ṣe kó dà kó tètè mọ́ lọ, wàá rí wípé irú ọkùnrin yẹn ẹlòmíì ó kàn lè wà flaccid lójijì, wọ́n ló kó yẹn kàn lè déédéé rọ̀ lójijì. Tí irú ọkùnrin yẹn bá wá ní èèyàn míì tóun ò kí ń rush ẹ̀ to orgasm, tó máa fi lára balẹ̀, tá jẹ́ kó ṣe iye minutes tó fẹ́ ṣe, tá fi ejaculate, wọ́n ní irú ọkùnrin yẹn ọ̀dọ̀ ẹni tí ń fara balẹ̀ fún yẹn ni ó máa lọ. So wọ́n ní kí àwọn obìnrin, àwọn ìyàwó, wọ́n ní kí wọ́n máa rush ọkùnrin to orgasm. Oríṣiríṣi nǹkan ló sì lè fà, bóyá inú obìnrin yẹn ò dùn, bóyá kò rò ń jẹjẹ, bóyá ọmọ rẹ̀ náà tí ì jẹun, bóyá kò gbogbo àwọn nǹkan yẹn, ẹ mọ̀ wọn ò pé o tún ti gbókódé okó náà ló mọ̀ gbédé gbogbo ìgbà, ṣe mọ̀ ṣáṣe tó ṣe kó mọ́ lọ, á rí wípé gbogbo nǹkan yẹn. So wọ́n ní irrespective of nǹkan tí bá ń bẹ lẹ́mìí wa against ọkùnrin yẹn, wọ́n ní ká má rush ọkùnrin to orgasm. Wọ́n ní tó wá ti ń rush ẹ̀, wọ́n ní ó máa pa okó rẹ̀. Then wọ́n tún ní ara don't nìyẹn tí ò yẹ kí obìnrin ó máa ṣe. Then ìkejì wọ́n ní body language. Wọ́n ní don't act as if you are doing him a favour. Body language obìnrin míì gbà míì bíi pé ó ń ṣe ọkùnrin yẹn ń favour ni, ṣóyé wa. Wọ́n ní bí ìgbà wípé àwọn attitude ẹ̀, wọ́n ní kẹ́ ẹ má máa throw negative attitude pé if you are having a coitus with ọkùnrin, wọ́n ní kẹ́ ẹ fún ní impression àti body language wípé ẹ̀yin gan ẹ̀ ń gbádùn nǹkan tó ń ṣe, because tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ó máa interpret nínú ọpọlọ rẹ̀ wípé òun ń disturb yín, pé ọkùnrin yẹn ó máa feel pé mo kàn ń disturb ọmọbìnrin yìí ni. Nínú gbogbo ìwádìí gbogbo àgbáyé, ìbáṣepọ̀ o ni wọ́n pè ní the sweetest experience tí ọkùnrin àbí obìnrin lè ní. Òun ló dùn jù láyé, kò sí nǹkan tán ló dùn tó, according to studies. So in that wise, kò gbúdọ̀ jẹ́ nǹkan tí èèyàn ó máa wá ṣe bí ẹni pé yàn ṣe yàn favour ṣe. Tó bá ready láti do ọkùnrin, má wulẹ̀ marry ọkùnrin yẹn, má wulẹ̀ fẹ́. Tó bá ready láti ẹ̀ ti ní ìbálòpọ̀, má marry. Àti sọ̀rọ̀ nípa celibacy, o lè mọ celibate, bẹ́ẹ̀ tó bá ti marry o gbúdọ̀ do ọkọ tó fẹ́ tó sanwó orí rẹ̀ yẹn. Then body language wa obìnrin yẹn, wọ́n ní the body language of the obìnrin, wọ́n ní o gbúdọ̀ mọ fún ní impression pé you are doing him a favour. Wọ́n ní yẹn náà, wọ́n ní máa ń fa ọkàn ọkùnrin kúrò ní ara obìnrin. Wọ́n ní torí ọkùnrin yẹn máa feel pé òun disturb ẹ̀. Ẹni tó wá bẹ́ẹ̀ lẹ́nìí ó bẹ̀bẹ̀ kó tó gbà, tó tún wá lọ́la ó tún bẹ̀bẹ̀ ni, ó tún wá lọ́ngbà báyá kò ní ìwà mọ́, ṣóyé wa. Wọ́n ló máa feel bí ẹni pé òun disturb ẹni, so wọ́n ló máa piss ẹ̀ off, wọ́n ló máa jẹ́ kókó ẹ̀ rọ̀. Okó tó bá dẹ̀ ti ń rọ̀ nínú òbò, okó yẹn ò ní wá òbò yẹn mọ́, because wọ́n ti nípa àwọn ọkùnrin máa ń ní ego. Ara nǹkan tó dẹ̀ máa ń fún wọn ní ego, mo sọ̀rọ̀ yìí ní Elevated Men's Conference, pé sexual life ọkùnrin ó wà lára nǹkan tí máa ń improve ego rẹ̀. So òbò tí bá ti ń mú kókó ọkùnrin ó rọ̀, ọkùnrin ò ní láìkì òbò yẹn mọ́. Inú ṣe máa ń fà tí àwọn ìyàwó ilé mi ẹlòmíì àlọ́kọ òun ò súnmọ́ wọn ọdún kan ọdún méjì, bóyá attitude tó throw ní the last time yẹn. Màámi Yèyé Ayọ̀ṣílé welcome ma. Ṣóyé wa, wọ́n ní bóyá attitude tóbìnrin yẹn throw ní àkọ́kọ́ yẹn, òun ló piss ọkùnrin yẹn off. Tó kó ẹ̀ bá dẹ̀ ti rọ̀ bẹ́ẹ̀ yẹn, ó lè má wà bẹ́ẹ̀ yẹn mọ́. Ibi tí okó ẹ̀ ti ń le, tó ti ń rí excitement, torí ẹ̀ ti ń wú, tó ti ń feel bí ọkùnrin, ibẹ̀ ni ó mọ̀ lọ. So wọ́n ní don't rush a man to orgasm
fi lára balẹ̀ jẹ́ kí orgasm ẹ̀ wá at the correct time. Then wọ́n tún ní body language. Wọ́n ní body language obìnrin gbọ́dọ̀ positive. Obìnrin míì gba báyìí wọ́n ní nínú àwọn questionnaire àtà administer ẹlòmíì wọ́n ní tẹ́ bá fẹ́ undress ẹ̀ báyìí wọ́n ní yóò ṣù gbogbo ẹnu jọ ni tí ó dijú mọ́ rí. A sì ń bọ̀ síbi tóbìnrin náà torí kò sí bí èyàn obìnrin ṣe máa Mr. Omotosho ẹni it happened to you to me ma ẹ̀yà kò sí bí obìnrin ṣe máa ní inú dídùn àtorí yíyá tí yóò kọ okó kò ní lè kọ okó ṣùgbọ́n tí inú obìnrin ò bá ti dùn ó máa kọ okó ni. A sì ń bọ̀ sí tiwọn bẹ́ẹ̀ wọ́n ní irrespective of ẹ̀ṣẹ̀ tó bá wù kí ọkùnrin yẹn ti ṣe ọ̀ gẹ́gẹ́ bí obìnrin wọ́n ní mọ̀ fún un ní positive body language. Then wọ́n tún ní when you kiss yourself wọ́n ní wash yourself clean it will affect his psychology ṣóyé wa. Then wọ́n tún ní tá a bá lọ rèé tọ̀ tá a bá lọ rèé yàgbẹ́ wọ́n ní ká tàǹbà dáadáa. Wọ́n tún wá jẹ́ kó yé wa pé tó bá ṣeé ṣe gan wọ́n ní in between intercourse wọ́n ní kóbìnrin ó mọ́ dìde lọ́tọ̀. Àwọn obìnrin míì tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ní ṣeré pẹ̀lú ọkọ wọn ìgbà iná ni mo fẹ́ yàgbẹ́ mo fẹ́ tọ̀ wọ́n ní the moment tó ti dìde lọ́tọ̀ yẹn ó ti record sínú ọpọlọ ọkùnrin because tá a bá ní ká sọ okó àtòbò ló ugly jù nínú gbogbo ẹ̀yà ara. Okó is the most ugliest, òbò is the most ugliest. Bẹ́ẹ̀ ọlá wípé adùn tí ń bẹ nínú méjèèjì ní àìṣe rí náà rí ugliness side of it. Wọ́n ló ugly gan. Wọ́n ní sọ tó bá ti dìde ń between pé ẹ̀ ń ṣeré obìnrin yẹn wá dìde ó lọ tọ̀ yẹn. Wọ́n ní kíní yẹn ti record sínú ọpọlọ ọkùnrin ó ti record sínú psychology ẹ̀. Wọ́n ní ìtọ̀ àbí ìgbẹ́ tó lọ yà yẹn ló máa gbé sẹ́mi. Wọ́n ní yẹn lè pa mòrá rẹ̀. So wọ́n ní gẹ́gẹ́ bí obìnrin tó o bá ti mọ̀ pé o fẹ́ ṣe ìbálòpọ̀ gbogbo ìtọ̀ gbogbo ìgbẹ́ tó bá yà tètè yà before you even start it. Then gbogbo àwọn tí wọ́n máa ń ṣe cunnilingus wọ́n máa ń ṣe oral stimulation of the clit yẹn ìwọ tó bá mọ̀ pé o fẹ́ lá òbò o fẹ́ jẹ òbò wọ́n ní immediately tí obìnrin yẹn bá ti kúrò ní bathroom tó ti wẹ̀ tán ìyẹn ni kó start cunnilingus rẹ tó fẹ́ ṣe ipe because by the time tó bá yẹ pé o bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yẹn immediately tó ti wá ń ṣe cunnilingus yẹn lọ tó ti bẹ̀rẹ̀ bóyá foreplay obìnrin yẹn á ti wetness yẹn tó bá wá padà wá fẹ́ lá òbò yẹn wọ́n ní o máa feel uncomfortable because of the wetness yẹn ò fa wàhálà o because even the vaginal fluid itself is edible fún èèyàn tó bá lè jẹ́ but wọ́n ní ẹlòmíì lè máa feel uncomfortable so immediately tóbìnrin ṣẹ̀ṣẹ̀ wẹ̀ tán tó bá mọ̀ pé o fẹ́ ṣe cunnilingus immediately tó ṣẹ̀ wẹ̀ tán yẹn ló máa bẹ̀rẹ̀ cunnilingus yẹn so that by the time maybe 5 or 6 minutes tí wàá ti jẹ́ kọjá kó tó di wípé a bẹ̀rẹ̀ sí ń wet ṣóyé wa so wọ́n ní kóbìnrin mọ̀mọ́ dìde láàrin pẹ̀ndóra yín lọ́wọ́ àbẹ̀ṣẹ̀ fẹ́ dóra yín jẹ́ sáré tọ̀ jẹ́ sáré yàgbẹ́ wọ́n ní kíní yẹn máa lọ́nà psychology ọkùnrin wọ́n ló lè pa okó wọ́n ló lè pa morale ṣóyé wa wọ́n ní so if possible gan don't ease yourself in between sex let that particular round finishes or let it finish before you will go and do all your defecation urine etc ìyẹn ni don't fún obìnrin. Then another thing ni pé wọ́n ní don't be too self-conscious. Wọ́n ní don't be too self-conscious. Wọ́n ní don't cover kí mo kọ yìí. Wọ́n ní don't use head tie especially àwẹ̀sù ẹlẹ́lòmí ó sògèlè mórí ni ẹlòmí ó wà too body conscious yóò máa act bí goddess ẹlòmí ó máa act bí queen wọ́n ní gbogbo òru yẹn wọ́n ní kò dáa ṣóyé wa don't be too self-conscious don't cover yourself wọ́n ní submit and release yourself to him ṣóyé wa bẹ́ẹ̀ yẹn a rí wípé bíbélì gan sọ pé the wife should submit submission yẹn ó cut across all ramification ni including your body they say you submit your body Miss Badmus welcome ma wọ́n ní you submit yourself wọ́n ní ẹ submit body yẹn wọ́n ní kẹ́ mọ́ wà too conscious of your body because àwọn tó kúkú ti marry la sọ pé kíní yẹn wà fún so the person has married you o ní ìdí kó mọ kíyèsí ara mọ́ pé ẹlòmíì ọkọ ẹ̀ bá fẹ́ dó báyìí ìgbà náà ni ó mọ̀ wá scarf òun wá bẹ̀rẹ̀tì ẹlòmíì ó dé jáàbù tó wà lọ́dọ̀ ọkọ rẹ̀ ó tún dé jáàbù ẹlòmíì ó yọ̀ta gèlè mórí ni su all these religious people àwọn náà wà guilty of this point 4 so ẹ má máa wà body conscious ṣóyé wa wọ́n ní ẹ má máa wà body conscious of how do non-Yoruba fans mo ń bọ̀ sẹ́ni ẹ má máa wà too body conscious ṣóyé wa ẹni téèyàn bá ṣe wà body conscious fún a jẹ́ wípé òun fẹ́ nìyẹn ní impression pé kì í ṣe ọkọ rẹ tó bá jẹ́ ọkọ rẹ release your body Bible says submit yourself submit ara rẹ fún ìlà ṣe ń sọ pé ẹni tí ó bá tí ì sanwó orí rẹ mọ̀ wulẹ̀ sùn tí
ṣóyé wa tó bá ti lè gbà nínú ẹ̀mí rẹ pé ẹni yìí ẹ fẹ́ jọ dóra yín kò sí má fọwọ́ kan ara mi má fọwọ́ kan mú mi má fọwọ́ kan orí mi má fọwọ́ kan ẹsẹ̀ mi kò sí gbogbo yẹn mọ́ ṣóyé wa wọ́n ní àwọn obìnrin yẹn máa ń wà too body conscious ni nígbà táwọn fill form yẹn àwọn ọkùnrin míì wọ́n tíkì option pé reason tí àwọn fi stay away wọ́n ní àwọn ò fẹ́ mọ fẹ́ wàhálà torí yìí rẹ bá fọwọ́ kan eléyìí òun ò sì fẹ́ wàhálà fún nínú ilé lòun ṣe rọra junú ilé lẹ̀ lòun fi concentrate síta àwọn tìta yẹn sùngbàlájà làwọn àwọn ò ní wọ́rì wọn ní o mọ́ fọwọ́ kà wọ́n létí wọn ní o mọ́ fọwọ́ kà wọ́n lọ́rùn so wọ́n ní ara àwọn don'ts tóbìnrin máa ń ṣe tí ò rẹ kóbìnrin máa ṣe wọ́n ní don't be too body conscious don't be looking for your scarf you are looking for your head tie you are looking for your wrapper when you are with your husband wọ́n ní ẹ má máa wà too body conscious mọ́ then wọ́n tún ní take care of your body if you are not sure of it tó bá ti mọ̀ wípé bóyá àwọn tó máa ti ń bóra tá ti bó epidermis náà bó dermis náà bó gbogbo léyà rẹ lómi àbóra kan egun tí kò wà conscious kò wà sure of ara ẹ̀ mọ́ wọ́n ní take care of your ara ẹ má máa paná dóko ẹ máa tanná ẹ jẹ́ kọkùnrin yẹn kọ́kọ́ yín yẹn kó rí gbogbo the whole of your shape the whole of your body ẹlòmíà tún máa tijú fọ́kọ rẹ̀ máa tijú ni wọ́n ní gbogbo yẹn ò dáa wọ́n ní gbogbo yẹn ìmọ̀ ń pèsè ọkùnrin off wọ́n ló dẹ̀ tó máa ń pa okó ni ṣóyé wa wọ́n ní so don't tighten your legs ara too body conscious náà nìyẹn téèyàn bá ti wà conscious of body ẹ mọ̀ like ẹ mọ̀ love o ṣóyé wa wọ́n ní tóbìnrin bá ti wà too body conscious jù wọ́n ní ìmọ̀ ń pèsè ọkùnrin off ni ọkùnrin yẹn máa rí ìbí ẹni pé ṣé aṣẹ́wó lòun wá ń bá ṣe ni pé ṣe bẹ́ni tóun ti sanwó orí ẹ̀ tó ní ẹ̀tọ́ sí ni so wọ́n ní ìyẹn ò dáadẹ́ ara don't náà ni wọ́n ní don't use your teeth for fellatio wọ́n ní lubricate your body your hand and must not be harsh you must be gentle and soft so yẹ wá wọ́n ní kẹ́ ẹ má fi eyín ṣe fellatio fún àwọn tí wọ́n bá líkì okó wọ́n ní ẹ má máa fi eyín jẹ okó wọ́n ní kẹ́ ẹ má gbé eyín sórí okó ṣóyé wa wọ́n ní tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n ní pain ni ó máa fà ṣóyé wa bẹ́ẹ̀ dẹ̀ wọ́n tún ní wọ́n ní lubricate your hand ṣóyé wa wọ́n ní lubricate your hand lubricate the oko itself so that the fellatio will be easy kò ní jẹ́ pé n tó máa ha ẹni yẹn lára then wọ́n tún ní don't ask for money or responsibility during coitus wọ́n ní gbogbo kìíní yẹn máa ń pa okó mo ṣe pre-recorded kan gbà kan pé àwọn nǹkan tí máa ń pa okó bí kọkùnrin àkọkọ àti àwọn fẹ́ dóra wọn kóbìnrin wa mọ ní sẹ́ẹ̀tì lọ sanwó bàbá láńlọ́ọ̀dù sẹ́ẹ̀tì wá lọ sí pọ́pà ìdírẹ́sì sẹ́ẹ̀tì wá lọ sanwó skul àmọ́ bó wà lówó tí mo béèrè wọ́n ní gbogbo nǹkan yẹn máa ń pa okó ni yàtọ̀ fún àwọn ọkùnrin míì tán máa ń ní priapism yẹn ó ní long lasting erection àwọn ọkùnrin tẹ́ pé erection wọn á nàró tán ká nàró sansan bí àwọn míì ò kí ní priapism yẹn tẹ́ pé wọ́n máa ń wà easily distracted ṣóyé wa so àwọn ọkùnrin tí erection wọn bá ètè máa ń wálẹ̀ bẹ́yẹn tí ẹ bá ń dóra yín bẹ́yẹn tó wá ń béèrè owó bó wà ní owó tẹ́lẹ̀ fún mi bó wà ní kinní kan tẹ́lẹ̀ ṣe wọ́n ní gbogbo kinní yẹn wọ́n ló máa ń pa okó ni wọ́n ní all those ones are don'ts tí kò yẹ kí obìnrin kó máa ṣe then wọ́n tún sọ wípé wọ́n ní compliment náà is very important reaction ṣóyé wa reaction just to assure the person that ó ń ṣe dáadáa that the man is doing well you don't just close your eyes you are hungry you are not túraká wọ́n ní gbogbo yẹn wọ́n ní kò dáa they are don'ts tí ò yẹ kéèyàn ṣe tí àwọn tìta yẹn àwọn ọmọ yẹn tí wọ́n fi ń gbà wọ́n lọ lọ́wọ́ àwọn tí wọ́n ní àwọn ọkùnrin yẹn dóò àmọ́ wípé ọkùnrin ó lè ní iye obìnrin tó bá wù kìkì tó bá epo sanwó orí wọn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ìta wọn máìn kódà kó mọ̀ sanwó orí wọn especially ẹni tí ò bá born again kò ní máìn tiẹ̀ yóò kàn mọ́ gbà lọ ni ṣóyé wa so wọ́n ní gbogbo àwọn nǹkan yẹn ni wọ́n fi ń gba àwọn ọkùnrin yẹn lọ then wọ́n tún ní don't ask for money àti sọ yẹn wọ́n ní compliment náà is very important wọ́n ní be silent wọ́n ní if he's about to come pé time tó bá fẹ́ dà yẹn wọ́n ní kí obìnrin kó silent náà máa rojọ́ pé tó bá dà tán wọ́n ní ó máa break silence yẹn fúnra rẹ̀ ṣóyé wa wọ́n ní ẹ mọ̀